Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà torí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí oṣù karùn-ún May ti ọdún 2024 fún àwọn tó ń lo ìràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, àwọn tí a bí láàrin September 24 sí October 23. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí, ẹ bá mi share, ẹ bá mi pín kó kárí ilé kó kárí oko, kó lọ bá àwọn tó ń lo ìràwọ̀ yìí kó lè jẹ́ ìwúlò àtàǹfààní fún wọn nínú oṣù yìí, kí ó sì lè jọ dára fún gbogbo alápapọ̀. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí, mo kí yín káàbọ̀ sínú oṣù karùn-ún May. Oṣù yìí, oṣù ayọ̀, oṣù ìdùnnú ló máa jẹ́ fún yín láṣẹ Èdùmàrè. Ní ọjọ́ Thursday yẹn May 2, kí ẹ rí dájú pé ẹ dùnra yín nínú ní gbogbo ọ̀nà pátápátá, ẹ dùnra yín nínú ní gbogbo ọ̀nà. A máa ní òṣùpá tuntun ní ojú ọ̀run ní ọjọ́ Tuesday yẹn May 7. Òṣùpá tuntun yẹn sì ń sọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀ ohun tuntun nínú ìgbésí ayé yín. Kí ẹ wá rí dájú pé ẹ replan ara yín lákòókò yẹn, kí ẹ gbìyànjú láti wo nǹkan tuntun tí ẹ lè ṣe tó tún lè mú kí ìgbésí ayé yín lọ síwájú, tó tún lè mú kí ìrọ̀rùn dé bá yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ tún ṣe nǹkan tó tún lè mú kí ìrínisí yín kí ó túbọ̀ jọjú. Kí ẹ rántí pé ìrínisí yín ó ṣe kókó, ṣe pàtàkì ní àwùjọ, ó sì nípa tó ń kó nínú ìṣerere yín. Ẹ̀yin tí ẹ sì ń lo ìràwọ̀ yìí ní ọjọ́ Tuesday yẹn May 14, kí ẹ rí dájú pé ẹ gbájúmọ́ ṣíṣe gbogbo nǹkan tí ó lè mú kí àyíká yín kó dùn gbé, kí ẹ má kanra máwọn èèyàn, kí ẹ jẹ́ káwọn èèyàn wà pẹ̀lú yín, kí àyíká yín kó lè wà ní àlàáfíà àti ìrọ̀rùn. Ní ọjọ́ Wednesday yẹn May 15, àkókò yẹn sọ fún yín wípé kí ẹ bára yín ní gbólóhùn, kí ẹ wà láàyè tó dákẹ́ rọ́rọ́, kí ẹ bá ọkàn yín wíjọ́ lórí àwọn kankan, kí ẹ sì lo òye àti ọgbọ́n lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ yẹn. Gbogbo nǹkan kíkan tí ẹ bá tó bá sọ sí yín lọ́kàn lọ́jọ́ yẹn tí ẹ bá tẹ̀lé, ó ṣeé ṣe kí ó bí oore àti ìfọ̀kànbalẹ̀ fún yín. Kí ẹ wá wò fínífíní bóyá sójú ọ̀nà lẹ wà yìí, ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí sójú ọ̀nà lẹ wà, àbẹ́ẹ̀ sì lójú ọ̀nà, kí ẹ bọ́kàn yín wíjọ́ bẹ́ẹ̀. Tí ẹ bá wò pé bóyá way forward yẹn kò wà very clear enough, kí ẹ tún wá rò pé kí lẹ tún lè ṣe tẹ máa fi wà ní ojú ọ̀nà tí gbogbo nǹkan á fi bọ́ sí bí ẹ ti ṣe ń fẹ́ gangan. Gbogbo ẹ̀ sì máa padà rí bí ẹ ṣe ń fẹ́ tẹ bá lè ṣe bẹ́ẹ̀. Ní ọjọ́ Monday yẹn May 20, ọjọ́ yẹn ni àkókò àwọn tó ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini yóò bẹ̀rẹ̀. Àkókò yẹn wá ń sọ fún yín pé throughout ọ̀sẹ̀ yẹn pátápátá o, ẹ máa ní agbára káká láti ṣe ohunkóhun, ẹ máa wà positive, ẹ máa ní energy dáadáa. Bẹ́ẹ̀ sì ni èyí máa mú kí ẹ lè ṣe àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tuntun tẹ́ ń gbèrò láti ṣe. Ó sì ṣeé ṣe kí káàkiri náà kí ó pọ̀ throughout ọ̀sẹ̀ yẹn. Àwọn nǹkan míì tí ẹ gbèrò pé ṣé kíní ṣe mo lè ṣe ṣá, ṣágbára mi máa gbé ṣá, ó ṣeé ṣe kí ẹ rí ṣe lákòókò yẹn. Tí ẹ bá fẹ́ ṣe, ẹ lè bẹ̀rẹ̀, kò sí wàhálà, ẹ lè go ahead, kí ẹ jẹ́ kó ṣeé ṣe, kò sí problem rárá. Ní ọjọ́ Thursday yẹn May 23, a máa ní òṣùpá ńlá kan ní ojú ọ̀run, ìyẹn full moon in Sagittarius. Ọjọ́ yẹn wá ń sọ fún yín wípé kí ẹ rí dájú pé ẹ take care easy dáadáa, kí ẹ rí dájú pé ẹ relax, kí ẹ tètè wọlé sùn. Bẹ́ẹ̀ sì ni ní àkókò ọjọ́ náà ó ṣeé ṣe kí ẹ fetí gbọ́ ìròyìn ayọ̀ kan tó máa dùn yín nínú, tí ó sì máa jẹ́ kí ọkàn yín balẹ̀. Ọjọ́ yẹn ọjọ́ tẹ máa fi recharge ara yín ló jẹ́, kì í ṣe ọjọ́ tẹ gbọ́dọ̀ fi ṣiṣẹ́ kárakára ju bó ṣe yẹ lọ. Kí ẹ sì rí dájú pé ẹ take care ara yín dáadáa ní ọjọ́ náà, kí ẹ ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn, ṣùgbọ́n ẹ má ṣe ṣe nǹkan tó máa stress yín púpọ̀ jù lọ́jọ́ yẹn nítorí ìlera ara yín. Ní ọjọ́ Saturday yẹn May 25, ó ṣeé ṣe kí ẹ sense pé ẹ ti ń ní ìdàgbàsókè sí lórí àwọn nǹkan tí ẹ ń ṣe nínú ìgbésí ayé yín. Èyí sì máa mú kí ìdùnnú dé bá yín, á mú kí ìfọ̀kànbalẹ̀ dé bá yín pé èmi náà mo tún padà dì báyìí, èmi náà mo tún padà tó báyìí. Ní gbogbo oṣù yìí lápapọ̀ pátá, kí ẹ wá rí dájú pé ẹ ṣètọ́jú ìlera ara yín dáadáa. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀, ẹ gbọ́dọ̀ fààyè gbà kí ẹ̀fọn jẹ yín rárá, torí ó ṣeé ṣe kí ara yín tètè wà prone sí malaria nínú oṣù tí a wà nú ẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé, ó ṣeé ṣe kí ẹ láwọn àlá tí ó máa ní oríṣiríṣi mẹ́sẹ̀jì nínú ní inú oṣù yìí. Àwọn àlá tẹ bá wá lá, tẹ bá kọ́kọ́ lá tó ní mẹ́sẹ̀jì nínú, kí ẹ rí dájú pé bóyá ẹ ṣèwádìí nípa rẹ̀. Tẹ́ bá sì wá ṣèwádìí nípa rẹ̀ rárá, ó dára púpọ̀ kí ẹ bọ orí, kí orí yín kó lè gbè yín nínú oṣù yìí àti ní ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ sì ni kí orí yín lè kó yín yọ nínú ewukéwu. Bákan náà sì rèé nínú oṣù yìí, kí ẹ má ṣe wà ní abẹ́ oòrùn púpọ̀ jù, ẹ má ṣe wà too exposed sí oòrùn púpọ̀ jù nínú oṣù yìí rárá. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá rìn lálẹ́, kí ẹ rí dájú pé ẹ ń kọ́fà orí yín náà pẹ̀lú. Bẹ́ẹ̀ sì ni ẹ má mu ọtí àmujù nítorí liver yín. Kí ẹ ṣáà rí dájú pé ẹ tọ́jú ìlera ara yín pátápátá nínú oṣù. Ìlera ara yín ó ṣe kókó, ó ṣe pàtàkì púpọ̀ kí ẹ ṣètọ́jú rẹ̀ nínú oṣù yìí. A tún máa ríra nínú oṣù kẹfà June ti ọdún tá wà nú ẹ̀. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ bá mi pín, ọwọ́ tẹ fi ń ṣẹ̀rẹ̀ ní fi gbọ́mọ sí, etí tẹ fi ń gbọ́ mi kò ní di, ojú tẹ fi ń wò mí kò ní fọ́. Ẹ má ṣe wá gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó nímọ̀ jùlọ. Fẹ́yìn tẹ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ọkàn wa balẹ̀, àrí bí a ṣe ń fẹ́ láṣẹ Èdùmàrè. Ire o.